Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé oko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀kọ́ wa tòní dálé lórí kíka ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àwọn olùkọ́ èdè Yorùbá máa ń kọ ọjọ́ inú ọ̀sẹ̀ lórin kó bá lè rọrùn fáwọn akẹ́kọ̀ọ́ láti rántí. Orin náà lọ báyìí: Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.